àwọn èèbó táwọn ti ń kọ́ wọn fá pé wọ́n ti di babaláwo wọn náà ń bọ̀. tọdún tí bàyá ṣojú wa o ọdún Ifá ọdún yìí ṣojú wa tẹ̀mí yóò ṣojú wa. ìṣẹ̀ṣe làgbà lóòótọ́ ọmọ gbà èyí ló mú kí babaláwo Ifá tó kí àràbà USA máa pe tìkẹ́rẹ́tìkẹ́rẹ́ ọmọ Nàìjíríà àtàwọn òyìnbó tó wà lókè òkun síbi ayẹyẹ Ifá ọdún yìí Ifá festival èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 26 oṣù kejìlá ọdún tá a wà yìí pẹ̀lú bíbọ Èṣù àti Ṣàngó lọ́jọ́ 27 ni wọ́n bọ ẹgbẹ́ ọjọ́ 28 ni wọ́n bọ Ifá ọjọ́ 29 gẹ́gẹ́ lọ́jọ́ Ẹrẹ́bẹ́ níbi táwọn ọba aláyé ó ti máa jáwé òye sáwọn òyìnbó lórí àtàwọn tó ti làmìlaka láwùjọ Almaroof Ifẹ̀ Center tó wà ní Ṣẹ̀rù Ọ̀ṣun nílùú Èkó Alhaji Mutiu Ìṣọ̀lá kékeré Àwórì ni ó máa fi orin dá wa lára yá lọ́jọ́ náà àǹkárá ẹgbẹ́jọdá àti fìlà lẹ́ẹ̀ fi wọlé fún wọn tó bá fẹ́ ra àǹkárá àbí fìlà ẹ máa pe 07061521209 tàbí 08020883977 gbogbo yín la pè a ó máa retí yín o. bàbá gbọ́ pé ọdún Ifá yín ń bọ̀ lọ́nà ayẹyẹ ọdún Ifá yín ń bọ̀ lọ́nà ọdún kèrè lẹ fẹ́ ṣe. 30 years anniversary. ọgbọ̀n ọdún ẹ ti ń ṣe mo ti sọdún Ifá tó sì ń jẹ́ tó ń dún gidi láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. kí ni àwọn ètò tó wà nílẹ̀ táwọn èèyàn máa retí fún ọdún Ifá àti pé ìgbà wo lẹ fẹ́ bẹ̀rẹ̀. a máa bẹ̀rẹ̀ ní 26 27 28 29 26 yẹn a máa bú eégún a máa bọ ẹgbẹ́ a bọ òṣàlá tó bá di 27 a máa bọ àwọn alálẹ̀ tó bá di 28 a bọ gbogbo àwọn òṣàpápátá tó bá di 29 a bẹ̀rẹ̀ máa ṣe fàájì ìdá gbádùn. níbo ni ìbò ló ti fẹ́ wáyé. a máa wáyé ní Almaroof 29 tí bàbá wa tó lè máa play fún wa kékeré Àwórì tó ń bọ̀ láti Amẹ́ríkà ló máa jẹ́ kó dé láyọ̀ tàlàfíà. àwọn èèyàn wo ni a máa retí ní ìjọ àríyá yìí. à ń retí àwọn gbogbo lọ́balọ́ba gbogbo Àwórì pàwátá lábẹ́ bàbá wa kábíyèsí Samsudeen ọbẹ̀ lẹ́tọ̀ ọ̀fíṣẹ́rì ẹ̀sìn tó jẹ́ olórí ẹbí bẹ́ẹ̀ ni àwọn ọmọ àgbàlejò lọ́balọ́ba jọ́nà náà. ní ọjọ́ yìí kí ni àwọn ètò tẹ́ ẹ ní fún àwọn èèyàn lọ́jọ́ 29 yẹn. 29 yẹn àwọn ìjọ gba gift pọ̀ tó máa gba gift yapa kí ni gift náà kó pé mo wá sọ́dọ̀ Ifá Ifá tó kí kó mọ̀ pé tó ń bá délé òun dúpẹ́ òun rówó náà òun níyì òun nípò wọ́n tún máa dúpẹ́ pé tó bá tó dẹ̀mí ò tó ń bọ̀ ní gift yapa. àwọn èèbó náà ń bọ̀. àwọn èèbó táwọn ti ń kọ́ wọn fá pé wọ́n ti di babaláwo wọn náà ń bọ̀. bàbá àmọ̀ràn wo lẹ ní fún àwọn tí wọn tí ì nígbàgbọ́ nínú Ifá tó jẹ́ pé wọ́n ń fẹnu tẹ́ńbẹ́lú Ifá. kò yé wọn ni ó rí pé Ifá jẹ́ pé léèyàn bá bímọ sí wọn gbọ́dọ̀ dákọ̀ sí jáyé ọmọ náà wọn mọ nǹkan tí ọmọ náà gbọ́dọ̀ jẹ nǹkan tí ọmọ náà ò lè jẹ tó bá jẹ́ pé báwọn báláwá ti ń ṣe tẹ́lẹ̀ làbá ṣe nísìnyí ayé ò ní dúró dúró báyìí bọ̀dì kọ́lọ́ Elédùmarè bá jẹ́ kí bàbá wa president wa bàbá wa Síwájú Tinubu ọ̀rọ̀ bá fún ṣe ká jẹ́ káwa náà ká máa fi Ọ̀rúnmìlà pọ̀pùlà ká máa fi fọ́ǹbù pé kágbà náà sóde kágbà náà síta ká má sọ̀rọ̀ nǹkan náà mọ́ àwọn tí ń bú wa pọ̀ ká jẹ́ ká mọ̀ pé ìṣẹ̀ṣe wà ìṣẹ̀ṣe làgbà tó ti jẹ́ nìyẹn. ẹ ṣègùn orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni sí Ifátókí Músẹ̀fíù Aníkíníkùn mo jẹ́ president àwọn onífá. ayẹyẹ tí ẹ fẹ́ ṣe yìí ṣé àwọn tó fẹ́ wá tẹ́lẹ̀ ní ká wọ aṣọ ẹgbẹ́jọdá àbẹ́ni tí ò bá ti wọ aṣọ ẹgbẹ́jọdá kò ní wọlé.